Mẹ́rànláwà ní ìlú Èkó ń bí. Wọ́n á sọ ìtàn nípa ìlú Mẹ́ràn yìí fún wa lénìí. Fáwọn tá bá kàn ń gbọ́ níbi tá à ń sọ ibi tó yẹ pé ó ní ìtàn gidi ni nípa orí ìtàgé tó ń ṣe. Ẹ wá kọ̀fì ẹ má mú nǹkan tó le torí ẹ máa gbádùn ara yín. Èjìrò yìí láti dé afẹ́gbéra Gbénga ọmọ legendary ọmọ nìtàn òun ló wà lẹ́yìn mi bì tí ó máa ge táyà tó máa dán. Olóyè Bashiru Ìṣọ̀lá tí gbogbo àgbáńlá ayé tí ẹ máa ń pè wọ́n ní Olóyè Àjèrè. Bàbá mi mo kí yín sà. Mo kí yín o. Wọ́n ní bẹ́ẹ̀ mi erin ẹ̀ ń gbóhùn erin bẹ́ẹ̀ mọ̀ sáyẹ̀ ń jíyọ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mí ń ṣe bẹ́ẹ̀ ń jíyọ lọ́bẹ̀. Èmi ni Bashiru Ìṣọ̀lá tí gbogbo ayé ń pè ní Olóyè Àjèrè. Bàbá báwo ni tíátà ṣe bẹ̀rẹ̀? Ta ni ó kọ́kọ́ jẹ́ pé ọ̀gá yín àti pé ẹgbẹ́ wo lẹ dá sílẹ̀ ká tó máa sọ̀rọ̀ nípa àwọn eré tẹ̀ ń ṣe? Bọ́mọdé bá kan yín alẹ́ àgbà fìtàn balẹ̀. A dá ẹgbẹ́ eré wa tó bẹ̀rẹ̀ a dá sílẹ̀ nìbàdàn ní 1964 ní Ìbàdàn Òdíọ̀ sinimá. A fi ẹnìkan a fi ṣe olórí wa. À ń pè ńgbà yẹn ní Captain Soro. Àmọ́ ńgbà tá a bẹ̀rẹ̀ Yorùbá a sọ ọ́ di ọmọ nìtàn. Àwọn tá lẹ́jọ́ wà ń gbà yẹn sẹ́yìn nìkan ni pẹ̀lú bàbá wọn tá tún jẹ lọ wà ń gbà yẹn tó jọ̀wọ́n tẹ́lẹ̀ wà lẹ́gbẹ́. Ọmọ nìtàn bàbá ẹlẹ́kọ̀ọ́ Jacob Papa Lolo Adẹ́rùpọ̀kọ̀ Kọ́mọláfẹ́ onífọ́tò Raymond Àríkúyẹrí àwọn tá a jọ dálẹ̀ ńgbà yẹn nìyẹn. Bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa sinimá torí pé àwọn iṣẹ́ tẹ wá ṣe tó jẹ́ tàgbéléwò wá pọ̀. Àwọn èèyàn wá lọ́wọ́ tí mo dárúkọ Bàtà Wàhálà Yánpọnyánrin àwọn nǹkan yẹn gbà ó lọ́wọ́ yẹn àti pé sọ́n pa àwọn eré yẹn díẹ̀ fún. Ńgbà tí 13 bẹ̀rẹ̀ eré tẹlifíṣàn 13 òun ni Bàtà Wàhálà. Bàtà Wàhálà ogun ni. Ọkùnrin tí ó bá sì wọ̀ ọ́ kì í ṣọkùnrin. Ìmọ̀ iye tí ìwọ gan wọ̀ bó ṣe wà. Èwo ń bẹ̀ ṣé bàtà tó ń wọ̀ Bàtà Wàhálà torobìnrin ni Bàtà Wàhálà wọ ọkùnrin. Bàbá mi mò ń ṣe bí ẹ̀yin náà ni à ń jẹ́ kó. Bàbá àwọn eré 13 ní Bàtà Wàhálà mo fẹ́ ká tún padà sọ díẹ̀. Bàbá ò ní iṣẹ́ yẹn ṣe jẹ́ ta ló kọ́ àwọn sítórì yẹn torí àwọn iṣẹ́ yẹn rìn lẹ́ngbà yẹn wà lára kan tó jẹ́ kó orúkọ yín tó fẹ́ kẹ́ sọ́npa iṣẹ́ yẹn díẹ̀. Ajímájàsán ló ní sítórì yẹn òun lọ́kọ́ torí ọ̀gá mi máa ń kọ eré. Ajímájàsán ló ní Bàtà Wàhálà ogun ni. Sórí bó ṣe á kọ eré yẹn èmi ni wọ́n wá fi ṣe star bẹ̀. Gbogbo nǹkan tí wà ń ṣẹlẹ̀ lágboolé ti wà kò dágboolé wa rí o. Ọwọ́ akọ ọwọ́ bá a mú bí ẹni pé èmi ni mo kọ́ torí ìyàwó ẹ̀gbọ́n tèmi tí mo tẹ̀lé ìyàwó 9 ló ní. Lẹ́yìn tẹ́ tẹ̀lé gangan. Àwọn ẹ̀gbọ́n tí mo tẹ̀lé ẹ̀gbọ́n mi àgbà èyí tó ní 18 sẹ́mọ̀ nígbà yẹn ọ̀tọ̀ọ̀sẹ̀ ní ẹni tí wọ́n fèrè bá wí. Ẹ wo bó ṣe rí wọ́n wà lérò pé bọ́yá èmi ni mo kọ́ ọ̀rọ̀ agboolé wa ni mo fi ṣe eré Bàtà Wàhálà yìí. Ogun wa dé láti ilé ń pé irú eré wò lẹ́yìn ṣiṣẹ́ fi ń bá àwọn ará ilé wí ni sọ́ba yín fà ń lé díẹ̀. Wọ́n tún fi kọ́gbọ́n náà ni ọba ti fẹ́ yàwó méjì lóòótọ́ kankan lọ́mọ títí. Tó bá fẹ́ wọn sínú ilé kan náà ńkọ́ pé bóyá ọjọ́ ń gbélé. Ìṣèbínú ilé kan náà lèmi fẹ́ wọn sí. Bàtà Wàhálà gan-an nù ọgbọ̀n lẹ́yìn ni. Tọ́lọ́run bá fún ẹ lókun àtagbára tó fi lè máa ṣètò yẹn déédéé bí ọmọkùnrin ṣé yẹn náà tún ṣe ó dà pé yẹn ló máa ń fa kéèyàn bá lè ṣe déédéé ní yàrá méjèèjì. Tọ́lọ́run bá fún ẹ lókun àtagbára ńkọ́. Kò sẹ́ni tó lè ṣe déédéé tóbìnrin kan lọ́rùn obìnrin kan ò fẹ́ ní kejì àwọn ọkùnrin láti ya gànbú láti ya wèrè.
ẹnìkan ìtẹ́ ẹnìkan lọ́rùn ilé olórogún ogun ni. ẹ ṣé bàbá. bàtà wàhálà ọkọ yàn ní ọgbọ́n gan-an léyìí tó ṣeé ṣe pé bí ìwọ tó bá jẹ́ ọkọ ìyàwó ọba ti rí ìyàwó tí wọn fẹ́ràn ara wọn tọkàn rí lójijì wọn dọ̀rẹ́ ó yẹ kí wọn ọkùnrin fura pé ṣé ìṣe pé láyé àwọn ará bíi ti jápọ̀ wọn fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ o tí wọn wá dọ̀rẹ́ alápapà wọn ti mà sí rí ara wọn kan. bàtà wàhálà ọkọ yẹn lọ́gbọ́n lóríṣiríṣiríṣi. báwo wọn tẹ́lẹ̀ jọ kópa yàtọ̀ sí ọ̀gá yín tẹ̀tọ́ àwọn tẹ́lẹ̀ tún jọ wà nù iṣẹ́ yẹn tẹ́ bá rántí sà tẹ́jọ wà nù iṣẹ́ yẹn. àpọ̀ o n lè kà á tán kínní lọ́dà rẹ̀ tiẹ̀ Kọ́lá Ògúnmọ́lá òun ni dàrẹ́kítọ̀ eré yẹn lọ́dẹ̀ gbé ló fi di dàrẹ́kítọ̀. bàbá nígbà tí mò ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan mo rí i pé ìlú Mẹ́ran òun láti wá bá yín nílùú Èkó ń bí mo dẹ̀ rí pé ó dà mí pé ìlú Mẹ́ran yẹn fọ́pọ̀lọpọ̀ òyìn wọn mọ̀ pé tó bá ń sọ pé orí ìtàgé ní Nàìjíríà yìí ó jẹ́ bìkan tó yẹ pé kò sí bó ṣe fẹ́ kọ ìtàn yẹn tó ní sọ nípa Mẹ́ran tó ti wá di ìgboro. ẹ bá mi sọ díẹ̀. wọ́n ní bọ́mọdé bá kan yé alẹ́ àgbà fi tàn balẹ̀ sórí Mẹ́ran tó rí orírun àwa eléré ńgbà tá a bẹ̀rẹ̀ fídíò ni torí gbà tá a bẹ̀rẹ̀ fídíò àwọn ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ ká ṣe fídíò a dẹ̀ ti máa wà ní rìkọ́ọ̀dù eré ń bì ibi láti rìkọ́ọ̀dù wanted ibi láti rìkọ́ọ̀dù Kọ́lá Ìgídá àkọ́kọ́ fídíò tó kọ́kọ́ jáde sí orí igbá. Alo ni Kọ́lá Ìgídá kì í ṣe pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fídíò Àròmírẹ́ ló kọ́kọ́ ṣe fídíò ṣùgbọ́n ọ̀tá pọ̀ ó ṣe é ní tíátà Ògúndé ní òun ò fẹ́ kí wọ́n gbé e wá sí tíátà òun ń sá ní Kọ́lá Ìgídá wá rìkọ́ọ̀dù eré tiẹ̀ níbí à ń pe táìtù ẹ̀ ní Kọ́lá Ìgídá la fi sọ ní Kọ́lá Ìgídá àwa tá a wà ń bẹ bàbá wa ń dé ìyá ń gbá láìfù àpọ̀ rèé ìwùmí àpọ̀ tá a kó wá síbi tá a fi ṣe ibi náà a ṣe àwọn fíìmù ńláńláńláńlá ń bí gba fídíò wa bẹ̀rẹ̀ Mẹ́ran yìí náà láti bẹ̀rẹ̀ la ṣe àjẹnìyá mi kinní kan gbogbo ẹ̀ la ṣe ń bí ibi tó ti bẹ̀rẹ̀ ni gbogbo ìgbà yẹn gbogbo àwọn Yínká Kádìrún gbogbo wọn ń wá sí Mẹ́ran ni wọn ì tí ì dọ́dún falẹ̀ oríire kankọ sí Àròmírẹ́ náà kò ì dálẹ̀ bá a tún ṣe kó ń bí a lọ rìkọ́ọ̀dù eré kan ní Òrùdú eré Fádèyí ibẹ̀ láti gbà lọ Ìyẹ́sí apẹ́ Ìyẹ́sí náà kó tó tún á di pé a tún padà wá sí Mẹ́ran. Ó jẹ́ bíi pé bí Mẹ́ran ṣe jẹ́ ojúbọ wa nù gbogbo àwọn àgbààgbà tó sì wà Mẹ́ran gbà yẹn wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ tọmọdé tàgbà wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. àmọ́ nú àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fídíò láti máa yà ní Mẹ́ran yìí Abbas ológun ká Abbas Big Abbas ó kọ́kọ́ ń yà fún Mickey ó ń yà fún Mickey ìyẹn ní àwọn ọmọ òní ń wò nílùú òyìnbó Kọ́lá Ìgídá ò tí ì ya tiẹ̀ ń gbà yẹn Àròmírẹ́ náà ò tí ì ya ẹkùn àmọ́ ká pé ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ Abbas ló bẹ̀rẹ̀ fíìmù yíyà ní fídíò lẹ́yìn ìgbà tí Àròmírẹ́ ṣe ẹkùn àmọ́ àwọn ò gbé e síta láti tà
àmọ́ fíìmù tó kọ́kọ́ jáde síta láti tà tó jẹ́ kí nẹ́ẹ̀kì náà rí i pé owó rẹ̀ Kọ́lá Ìgìdà ni kápẹ́ irú ìtàbà sì ń yà fún Mickey kápẹ́ wọ́n ti gbé síta ni òun ni ìbàjẹ́ Aṣíwájú. kò dórí igbá.